Ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣolẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún ẹ̀wẹ́ ni ló jáde tán tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí ìtàlẹ̀ ní ìtú gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa tó bá yẹ kó gbà púpọ̀ rí tẹ̀ ń darapọ̀ mọ́ pọ́ọ̀dù ẹ bá a subscribe pẹ́ like comment kẹ́ share lè máa jẹ́ àǹfààní content ní ìgbàkúgbà lórí òkùtù ìta bá fi lè tẹ̀lé màá fi ṣọgbọ́n ìmọ̀ àti gẹ́mù sọ pé fídíò wọn lẹ́tà máa play fún ẹ ò fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n àwẹ̀ ń kó. ẹ sábọ̀ oya ẹ sábọ̀ kò ní dáa fún yín ìdí yín ti jóná ojú yín ti jóná. èwo ni wèrè èmi bá ní mo bá wò yẹ sábọ̀ gìdẹ́ bá bí kwánú ẹ̀yin lẹ para yín ẹni yín ló pa yín tọ́ba ti pa búlọ́gà kan tọ́ba ti fúyà ẹ sá búlọ́gù lọ́rùn pa wọn ní máa póòsì kọ́ máa báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ tọ́ba ti ràn yín lẹ́wọ̀n 20 years in prison for bullying talking about people's children. ẹnu ẹjí tiẹ̀ ti jóná ìdí yín ti jóná bonded yansh yes abo your yansh burn like corn àgbàdo tó ń sun àgbàdo sọ̀sán ẹni tí tiẹ̀ ti jóná gúpàáyìn ọmọ yìí wo ló sọ yìí tó nàbọ̀ lórí kúkú ní ìyá yìí onídàá fún ìyá tó bí yàn bàbá yìí. máa fẹ́ sàǹtù ẹni tí tiẹ̀ ti jóná kò ní kóná mọ́ tiwa o ìyá ẹ sábọ̀ mọ́mí ẹ sábọ̀ kò sí mọ́mí ní orúkọ yín ìyá yín ọyàn yín ti jóná òbò yín ti jóná ẹsẹ̀ yín ti jóná pàlàpàlà fúrapàpà òbò yín àlàpàpà ó ti jóná ẹni títí àti jóná kò ní kóná mọ́ tiwa. èwo ni wèrè èmi bá ní mo bá wò yẹ sábọ̀ gìdẹ́ bá bí kwánú ẹ̀yin lẹ para yín ẹni yín. ẹ lọ mọ mi ẹ sábọ̀ ẹ ń ṣeré ẹ máa wádìí ohun gbogbo kẹ tó máa dá sọ̀rọ̀ ẹ máa wádìí òfin kẹ tó máa rúfin. yẹ́ngbọ́ ẹ lè dá sọ̀rọ̀ lọ́rọ̀ kẹrin wọ̀nyí o. Now I just see say go post me say àwọn ọmọ yín náà yàn pa èmi bá ní mo bá ọ̀tá mi ló gbára rẹ̀ káṣá máa dúpẹ́ má dà sọ̀rọ̀ tó máa rán ẹ lọ sọ́run béèrè ọ̀rọ̀ lọ́wọ́ lọ́rọ̀ ẹ bá sì mi na àbúgà o àbúgà ló pààyàn ẹni tó bá ló kú ẹni tó bá pààyàn àbúgà ló rán wọn wá òun ló yìnbọn àìtì wọn lọ́jọ́ mọ̀ nǹkan tọ́jọ́ fà adásọ̀rọ̀ ni o àwọn àtàbúgà lọ́jọ́ ń fà o mi ò mọ̀ ń pa o àbúgà ọmọ tọ́nù fọ́ létí tó ìbáìtì fà o mi ò mọ̀ ń pa o àbúgà ọmọ tọ́nù fọ́ létí tó ìbáìtì wà tó dógú tọ́nù fọ́ létí bóyá ó kú bóyá dákú àmọ́ o come outside o you don't debunk the story. People are calling my name. I only help you these people. Bàbá onínúure o, èmi bàbá onínúure o, ọlọ́kàn rere, ọmọ náà. Now, do you remember the olden back in the days tó pààyàn? Àbúgà wey kill use motor kill someone that time. Na so they dey call my name. Then na you kill this person. You no come outside and talk say no be you kill am. I cover you. Now, ó ṣẹ̀wọ̀n ó dé. Mo ẹ̀pù ẹ mọ̀ra mọ́tò fún ẹ o tún ti dípò ọ̀nà fọ́nrán létí o ìwọlé létí o ẹni ẹ bóyá kú ó di tiẹ̀ o mi ò mọ̀. Go come outside and you collect money from people before they see me. You collect money from people before people that need help from me. You that I'm helping. You. ẹ bá sùn na jẹ́jẹ́jẹ́ Zazu dé o wàhálà go dé o go come wàhálà palọ̀. Now those boys dey spoil my local label generation many inspiration. Now I sign you I dey help you. You say you need help. People need my help. Must you collect money from them before they see your boss? Yes na must you collect money? Me why I carry you reach there? If anybody wan give me work wey I go use feed my family must una collect money before una open road for these people. Na no know whether they wan help me, whether na me they wan help, whether them they need help. Una dey block my ways, una dey block my home.
block my way. Olórí burúkú ni. Now listen, I go help una. Una no help una sef. People wey need help, una dey spoil their life. Block my home, block my way. Olórí burúkú ni. Now listen, I go help una. Una no help una sef. People wey need help, una dey spoil their life. Advance me. I support for this matter all those boys wey come Odogwu wey Abuga fight them. We no know say Abuga know them before. Abuga deny them. So those boys come tackle Abuga say we know you now, we know you now. Na so Abuga slap that boy. No una carry Abuga. Follow me. Because he invite those boys. Why you go invite them? Then you see me, you can't deny them. Why do you deny them? We no beat them. Èmi ò fọwọ́ kàn wọ́n, èmi wò wọ́n ràn ní o. Ó dàbí adájọ́, wọ́n wọ̀n ráì, wọ́n lè ṣe gbogbo ẹ̀. Those boys camera wa, they do content, they do everything. Then no be today Abuga dey do am, they do am for one Aboki boy. The Aboki boy just see me. I come say I say wetin you come do, you dobale, I say oya go. As the boy dey go, Abuga no tell me say you know am o. Later go see them for junction. I come call the boy near body. The boy give me gold. Zakato Zari and fans, Agobani, possible Malala. You get some kind of matter where they go online with some people, some content creator. They come to content creators. On one wine yellow damn. On one wine yellow down, fancy. They will go wine the leather on mommy. On one yellow down, family, really. Now, waiting at the shop. Yeah, the fine. Ọlọ́run ní já pàdé ẹni tó máa parọ́ mọ́ wa ẹ̀jẹ̀ ìlú àpá ẹni ògùn ògùn ń gbàgbá wá ẹni bá dá ìsapá àpápá. I swear to God who made me. Anybody who wan drop music, you wan get, you wan over ronú lyrics, think about good music. Abuga go dey sing alimi àti báyìí ní kú tí ń wá Abuga. Now you sing alimi ṣé wọ́n ló pa Mohbad ni? Òfin òkè ṣé Mohbad kó sínú alimi ṣé wọ́n ló pa Mohbad ni? Òfin òkè ṣé Mohbad kó sínú Abuga ni? Hope say Mohbad kọ́ ló dà mọ́ Abuga because Mohbad kó sínú Abuga ó kọ́ alimi èmi bá fún verse. Now Abuga use my car kill person, kidnap person. Wọ́n ṣe kéèsì yẹn ó dé padà ó lẹ́wọ̀n ó dé padà. Now again for those Abuga invite person he come deny say no know am. Ọ̀nà ṣe kọ́ńtẹ́ǹtì ó lọ́wọ́ parọ́ wọ́n tún ní pé ẹni ẹ dákú àgbo yìí kú àánú. Abuga jáde wò sọ̀rọ̀ ebi wọ́n ló fọ́ létí kó mọ̀ rí. Adẹ̀bá yín dá sí ẹgbẹ́ ó yá you go your way. Have you camera me? Have you everybody go your way? Abuga did you know them? No know them. Bóyá go. Ìyá ẹ sábọ̀ ẹ ní lógo. Ẹ ní ṣe gbogbo. Olórí burúkú ní ìyá ẹ sábọ̀. I don't see anytime wey anybody talk bad about me, and you dey post bad about me. You never post any good wey I do for this life. You no go better than àwọn ọmọ yín. Àwọn ọmọ yín kò ní ra gbá fún yín. Ẹ̀yin gan kò ní jẹ́ fún yín. Tẹ́ bá. Normal, this life, no lie. You go in the power, no go die young go. Anybody will die, will die never reach. You go and massage ki. Kàkà kí pé kẹ́wàá má ti sìn. Kẹ́tù wà lọ òkú tó ti kú. Ẹtù wà lọ wù ẹ̀ sìn. Mẹ́lẹ̀ kó bẹ́ẹ̀rí ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ bòkú ẹ̀mọ̀lẹ̀ o. Ọ̀rọ̀ bòkú ìmọ̀lẹ̀ o. Mẹ́lẹ̀ cover àná. Because kan sáré kiri ó kàn sáré káàkiri ogun òun ló jẹ́ káwọn ẹlòmíràn kan parẹ́ onípa ẹlòmíì ó ti di wèrè normal wèrè wà normal ebi ń pa àwọn èèyàn Nàìjíríà yìí na hungry make people dey craze no be kolo. Ẹ kàn ń parọ́ mọ́ kolo ni ẹ kàn ń parọ́ mọ́ para ni ebi máa ń yàyàn wèrè ebi máa ń yàyàn wèrè ó ní wèrè ebi ń pa àwọn ọmọ Nàìjíríà kà máa parọ́. Everybody go and like a daddy. Ọlọ́run má jẹ́ àyíkú àánú. Ọlọ́run rọ́. Everybody go and like a daddy. Ọlọ́run má jẹ́ àyíkú àánú. Ọlọ́run gbà wá o. Ẹjọ́ mẹ́tẹ̀ẹ̀kọ́ because gbogbo spirit mọ́lẹ̀ kan sáré káàkiri wọnú àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n á ní fura. Ebi pa àwọn ọlọ́mọ. Gbàtọ́ olùgbèjà. Mẹ́tẹ̀ẹ̀kọ́ bury that man o because òun ni Abuga selection go sing alimi and give am verse.
even the Sami Larry. The guy go police station, no lawyer, no ní kí Naira Marley lóhùn ṣe òun ò sí ń bẹ̀ òun ò sí náà tó máa ràn mí lẹ́wọ̀n. Ọlọ́run bá dárí jí mi, mo yà wálé. Mo mọ̀ wọ́n ní òjò yá. Abuga use small to kill person, range over kill person. Àgbàlẹ̀. Kò sí ó dànù àwọn òbí ẹ̀ náà wọ̀n ní ṣíṣì bá wọn ṣiṣẹ́. Mo náwó. Ikú wa kì í ọbọrí ẹ̀ náà. Tábìlù iṣẹ́, tábìlù wà lórí ìyẹ́ ẹ̀ ní ìwà àbúgà. Bóyá náà mo tún wá sọ fún ẹ. O tún wá you invite content creators to come and content ọlẹ́dàá wa kọ́ wá wáyé.